Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe. Ẹ kú ìfẹ́ tí ẹ ní sí àṣà Yorùbá tẹ́ fi ń gbọ́ ètò Dr. Lekan Salami Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di pẹ̀lú àṣẹ Olódùmarè. Fún àǹfààní èèyàn tí ó bá tí ì wo fídíò yìí rí, tí ò tí ì rí ẹni tó ń sọ̀rọ̀ yìí rí lórí social media, orúkọ tèmi ni Dr. Ọlálékan Salami Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rí rìn ẹ jẹ́ ká sọ pa rí rìn. Ní tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń kọ́ àwọn ọmọ Yorùbá wípé ẹ jẹ́ ká padà sórí gbogbo nǹkan tiwantiwa. Ibẹ̀ láyọ̀ wà, ibẹ̀ ni ìdùnnú wà, ibẹ̀ ni ọjọ́ iwájú wà fún gbogbo ọmọ kóòtù òjíire. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àṣà ni mò ń sọ. Bó o bá jẹ́ Mùsùlùmí, o lè ṣe Mùsùlùmí ṣùgbọ́n má gbàgbé àṣà àbínibí wa. Àwọn Árábù náà ní àṣà tiwọn. Ọ̀pọ̀lọpọ̀ àṣà ni Yorùbá ní tí kò kọlu ẹ̀sìn. Ṣùgbọ́n béèyàn bá ti gba ẹ̀sìn sódì, a máa da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni. Lára àṣà Yorùbá òun ni ewé àtegbò tilẹ̀ Yorùbá. Àṣà tìlú bòmíì àwọn náà ní ewé àtegbò nílànà ti àṣà tìlú wọn náà. Ìlànà ti àṣà Yorùbá òun ni mo wá fẹ́ sọ fún wa. Òun náà sì ni mo ti ń sọ láti ìgbà tèmi ti ń sọ̀rọ̀ lórí social media. Àwa dédé máa sọ àwọn kìíní àfi ń polówó ẹgbẹ́ kan ni. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. Ẹgbẹ́ tí a dá sílẹ̀ láti ọwọ́ Dr. Ọlálékan Salami. Ní tá máa ń ṣe inú ẹgbẹ́ náà ni pé a máa ń kọ́ ara wa ní lílo ewé àtegbò. Èyí téèyàn fi ń kó sọ́wọ́ àwọn oníjìbìtì káàkiri lórí pé òun wá ájò kan àbí kejì. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC. Ẹ̀yin tá à ń ṣe ń bẹ̀ òní pé kí ni ìwọ mọ̀ nínú oògùn ìbílẹ̀ Yorùbá àbí ní tó bá ní ṣe pẹ̀lú àṣà Yorùbá. Ẹ̀yin tẹ́lòmíì náà mọ̀ òun á sọ, ẹni tí ìwọ náà mọ̀ wà á sọ. Ẹlòmíì á jàǹfààní nínú èyí tí ìwọ náà mọ̀. Ìwọ náà á jàǹfààní nínú èyí tẹ́lòmíì náà mọ̀. Èyí tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí báyìí òun náà ni oògùn tó bá da nǹkan sí ilé ìtajà wa àbí ibi tá ti ń ṣiṣẹ́ tí ò fi ní ṣiṣẹ́. Àbọ̀tẹ̀ wá rí nǹkan mọ́bẹ̀ kí la lè ṣe sí tó ṣe pé kò ní ṣiṣẹ́. Tó bá yẹ kó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, yóò dòmìnì pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dá ewé, ọba tó dégbò. Ẹni tó bá fẹ́ ṣe oògùn yìí gẹ́gẹ́ bó ṣe ń ṣe láyé àtijọ́, apàgùn òun ni à ń pe oògùn yìí. Oògùn burúkú tán gbé wọ ibi tá ti ń ṣiṣẹ́ àbí ilé tá ń gbé àbí ilé ìtajà wa kò ní ṣiṣẹ́. Iṣẹ́ tó gùn yìí tó máa ń ṣe lélẹ́yìí. Tá bá fẹ́ ṣe ẹ jẹ́ ká wá egungun ẹran tá ò mọ ẹni tó jẹ́. Egungun ẹran àgbò, ewúrẹ́ tàbí ti màálù tá a mọ èèyàn tó jẹ́ àbí egungun ajá àbí ti ẹran míì. Kó ṣà tí má jẹ́ tadìyẹ, kó má jẹ́ ti tọkí, egungun ẹran ni. Tá bá ti mú egungun ẹran yìí, á fi sínú apẹ ìjó nǹkan. Bóyá sàsùn ni àbí nǹkan kí nǹkan tá fẹ́ fi jó, á fi sínú ẹ̀. Á wá mú odidi atare kan, á fi sí i. Á wá jó. Tá bá jó, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. Tá bá ti lọ̀ tán, á wá ìkòkò kékeré kan, wọ́n máa ń pè ní kọ̀ǹjọ̀. Àwọn míì á pè ní kòǹjò, èmi ò mọ̀ tẹ́yìn ń pè lọ́dọ̀ tiyín. Tẹ́ bá ti délé eléwé ọmọ, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ ra kọ̀ǹjọ̀ kékeré. Kọ̀ǹjọ̀ kékeré yẹn á wá da ẹbu yìí, á dà sínú ẹ̀. Tá bá ti dà sínú ẹ̀, á wá mú àdí dúdú, á dà lé lórí. Tá bá ti dà lé lórí tán, á wá dè. Torí kọ̀ǹjọ̀ yìí yóò lọ́mọ rí. Tá bá ti dè tán, ẹ jẹ́ ká mú òwú dúdú àti òwú funfun, ẹ jẹ́ ká fi dì í. Tá bá ti dì dáadáa, ẹ jẹ́ ká rì mọ́lẹ̀ láàrin ilé ìtajà wa àbí ibi iṣẹ́ wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ohun aburú tó bá mú wọbẹ̀ àbí tó ń rì mọ́lẹ̀ ńbẹ̀ kò ní ṣiṣẹ́.